Mo kí wa o. Ẹ má bínú. Ẹ má bínú pé ó ṣe àjùjàre. Alẹ́ mo ṣẹ̀ṣẹ̀ ń jí láti ọ̀sán àná tí mo ti sùn ni. Mo ṣẹ̀ṣẹ̀ ń jí ni. Ọlọ́run dẹ̀ fi àwọn ìran kan hàn mí, bọ̀ kì í ṣe ìsìn la máa sọ yẹn. Ìsìn kọ́. Mo kí wa níbikíbi tí a bá ti láǹfààní tí a bá ti ń gbóhùn mi jàre wípé a kú dédé àkókò yìí. A káàbọ̀ sórí ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá. Ìkànnì alálùbáríkà, ìkànnì níbi tí a ti ń ṣe kíni, níbi tí a ti ń gbara nímọ̀ràn, ìkànnì níbi tí a ti ń ti ọwọ́ àbàjẹ́, níbi tí a ti ń tì bọ̀lẹ̀. Wọ́n fẹ́ kí ẹ mọ̀ kíní kan, àwa tí à ń bẹ lórí ìjàngbara ti Yorùbá Nation, ìpín méjì ni wá o. Ẹ̀yin tí ẹ bá ti mọ̀, ìpín méjì ni wá, a yàtọ̀ síra wa. Ṣé rí àwọn kan ń bẹ backward ni wọ́n because àwọn ló ń lo Ominira 2022. Èmi ò rí rí ọdún tẹ́nìkan ti lò kọjá lọ ó sì máa jẹ́ orúkọ yẹn. Ọdún táwọn kan ti lò sẹ́yìn, ọdún tá ti fi gbàdúrà pé a gbọ́dọ̀ ríru ọdún bẹ́ẹ̀ yẹn mọ́. Ọdún tá ti sọ wípé àti ẹ̀fẹ́ gbúrú ẹ̀ mọ́ wípé ó ti di àfìsẹ́yìn tégún fi tó fi ń ṣe kínní. Àwọn kan sì ń lò. Ẹ̀yin tẹ́ bá sì wà pẹ̀lú wọn, Ọlọ́run ó yọ yín o lágbára Ọlọ́run. Ní rí ogun ìpadà sẹ́yìn because ogun ìpadà sẹ́yìn ni mo ka Òmìnira 2022 kún ohun àti last year. Ti jáwọ́ díẹ̀. Àwa sì move Yorùbá Nation after election. That is the rebrand of our own movement. Bẹ́ẹ̀ fẹ́ o, fẹ́ o, ẹ gbà o, ìyẹn ò kún àwa. Ṣùgbọ́n èmi kàn máa gbà yín mọ̀ràn ni o, ẹ̀yin tí interim. Òmìnira 2022 ẹ̀sùn mọ́ bí Táíwò lórúkọ ti tèmi. Thomas ni bàbá tó bí mi lọ́mọ. Ẹ lọ bèrè mi lọ́wọ́ mídíà yín ará bí òkè òun tí ń gbó káàkiri. Ẹ lọ bèrè mi lọ́wọ́ ẹ̀. Ṣé rí mídíà wọn tí ń gbó yẹn, àní ẹ má dá wọn lóhùn mọ́. Wọ́n ti wà frustrated. Ṣé dẹ̀ mọ̀? Ẹni tí depression bá ti bá kò sí ohun tó bá wù, ohun tí ò bá ti bá ojú ọjọ́ mu la máa ṣe. Ẹ mọ̀ pé lórí àwa tí a dúró lórí Yorùbá Nation ta dúró ti àwọn bàbá wa Kítóyè àti Ìgbòho, ìyàtọ̀ wà láàrin wa o. Àwa ò kì í búyàn o. Ẹ kàn máa rò bí pé a máa ń búyàn ni, a kì í búyàn. Àkàwé ọ̀rọ̀ ó yàtọ̀ sí èébú. Àwọn kan ló sọ wípé Sunday Kútọnu, tí wọ́n dẹ̀ mọ tí Sunday Kútọnu tó là kọjá, ṣùgbọ́n táwa ò mọ̀ sí Sunday Kútọnu, tí àwa mọ̀ sí ṣọ̀pọ̀nà akọni Sunday Ìgbòho, tó jẹ́ wípé ẹ̀yin fúnra yín gan ẹ ti jẹ lára ẹ̀ rí. Nítorí Ìgbòho ni wọ́n fi wo oníkálukú yín. If you don't know, ẹ̀yin tí ẹ bá ń sọ trash lénìí, nítorí Ìgbòho ni wọ́n fi mọ oníkálukú yín lénìí because most of you ta ló mọ̀ yín nínú ayé. Ẹ lè máa sọ wípé ẹ ti ń ṣe program ti pẹ́ kí Yorùbá yẹn kó tó dé 1,000 1.5 gan wò yín. That is baby washer. Yes, that is baby washer. Who know you? Ta ló mọ̀ yín? Ta ló mọ̀ Èkó lóyún lọ́yọ̀ọ́? Even àwọn tí wọ́n jẹ́ prominent people tí wọ́n wò yín lénìí bí àwọn MC everybody wọn tó kàn wò yín díẹ̀díẹ̀ torí wípé wọ́n rí pé nígbà tí ẹ bẹ̀rẹ̀ ẹ gbé Ìgbòho lọ́wọ́ ni. How you deceiving yourself? Ṣé o bí pé ọ̀rọ̀ ẹni ló jáwó tó bẹ́ẹ̀ ni? Ọ̀rọ̀ ẹni kọ́ ló jáwó tó bẹ́ẹ̀. Olóyè ni. Olóyè ló fún gbogbo ní publicity. Ìgbòho ló fún oníkálukú yín ní fame. Kí lẹ wá ń bá wa sọ? Ẹ̀yin tí interim wọ́n fẹ́ gbà yín nímọ̀ràn bó wù yín kẹ́ gbọ́, bó wù yín kẹ́ má gbọ́. But èmi fẹ́ sọ àṣírí kan fún yín lénìí. Ṣé rí tí ẹ bá lọ ṣọ́ra yín kí orí yín kó pé, tí ẹ bá lọ ṣọ́ra yín ìyá yín á kàn tí sínú oko ìparun. You those tí ẹ jẹ́ followers lẹ́yìn ìyá onítìrí tẹ́ ń pariwo interim káàkiri tẹ́ ẹ̀ dẹ̀ mọ ìtumọ̀ interim tí ẹ fẹ́ lọ ṣe because mo rí wípé inú òkùnkùn lẹ́yìn wà. Ẹ má bínú bí mo ṣe rí, mo ẹ̀ṣẹ̀ ń dìde ni. Mo rí pé inú òkùnkùn lẹ wà. Ẹ dẹ̀ wise up. I don't even know the reason. Wise up. Ohun tó fẹ́ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ń papọ̀ mọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ nínú occupation yín inú 2022 torí backward lẹ́wà. Ẹ dẹ̀ ronú wípé àwọn Nàìjíríà náà ń plan láti ṣe interim government fún Tinubu tí àwọn APC náà tí wọ́n wà lẹ́rẹ̀ẹ́ wípé ẹnikẹ́ni tó bá jáde fún interim kí DSS kó gbé. Okay, mo ń parọ́ àbí màá fi fídíò ẹ̀ hàn yín. Ẹnikẹ́ni tó bá jáde fún interim kí DSS kó gbé. Ìyá yín onítìrí náà wá gbé plant interim múlẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ wá ronú wípé ó fẹ́ bà tiyín jẹ́ ni. Kíkó tí wọ́n kó yín nígbà occupation kò tó yín àbí. Ó fẹ́ bà tiyín jẹ́ kí wọ́n kó yín tán kó dẹ̀ achieve
aims and objective but I don't know the reason why ronú mọ tó yẹ kẹ́ rò mọ tó yẹ kẹ́ ṣe but I will be speaking the truth to you bówù yìí kẹ́ gbọ́ bówù yìí kẹ́ má gbọ́. I don't ask you guys to believe me or to say what I'm saying is truth but èmi bẹ́ẹ̀ kẹ́ mọ kíní kan wípé onítìrí ń tàn yín ni I'm saying it boldly categorically. Àní mo sùn látọ̀sán àná mo lálàá àtọ̀sán àná mo ti sùn wà látara tí mo bẹ̀rẹ̀ mo ẹ̀ṣẹ̀ ń jí lóru yìí ni mo sùn láti ọ̀sán àná because mo lọ sí school àná mo lọ ṣe 1 or 2 things mo ní test mo lọ ṣe 1 or 2 things nígbà tí mo dé lóru yẹn gbé mi mo ẹ̀ṣẹ̀ ń jí lóru yìí ni tí mo wá rí àwọn videos kan àwọn informations kan mo wá jókòó mo wá rí kí ni yìí fẹ́ papọ̀ ṣe rí tí ẹ bá lọ ronú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n ni ẹ máa sùn sí owó tẹ́mi nílé mi yá yín o bówù kẹ́ gbọ́ bówù kẹ́ má gbọ́ o kẹ́ bú olóyè jù bẹ́ẹ̀ lọ rárá ṣe rí ohun tẹ́ ẹ̀kan mọ̀ ní wípé ẹ̀yin ajá tẹ́ ń búgbò o ẹ̀yin ẹran olè tó yẹ pé owó tí wọ́n gbé fún yín ìjẹkújẹ yín ẹ̀yin tẹ́ búgbò o ohun tẹ́ ẹ̀ mọ̀ ní wípé bẹ́ẹ̀ ṣe ń ba máa yẹn jẹ́ làwọn èèyàn tún kọ́ mọ̀ láti lọ́ọ̀bẹ̀ sí ẹ̀yin ẹ ṣáà máa bà á jẹ́ àwọn èèyàn lọ́ọ̀bẹ̀ sí ṣẹ́ ní péjì yìí èmi á máa bẹ́ẹ̀ bá ṣe ń búgbò èmi á tún máa post ẹ̀ wípé àníṣe má nìyí ẹ má gbọ́ ohun tí wọ́n sọ ẹ̀jẹ̀ ti ta sàn lọ́pọlọ nínú ẹ̀ṣẹ̀ máa ń sọ ni wọ́n làwọn ti forí gbálẹ̀ ṣé ní nígbà tẹ́lẹ̀ kan bá ṣe bíi normal láàrin kan á tún ṣe bíi abnormal láàrin kan ẹ máa ní èèyàn nínú ẹ̀rí bẹ́ẹ̀ ẹni pé orí ẹ̀ ti gbálẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ ń gbọ́ wọn náà kọ́lọ́n ṣàánú yín kò sì ní ẹ̀yin tí interim jẹ́ ń pílè kìíní fún yín o kọ́lọ́n jẹ́ ẹ gbọ́ bóun yìí ẹ má gbọ́ ẹ̀yin lẹ́mọ̀ na you know but àwọn máa sọ fact fún yín mọ́ bọ́ o mo fẹ́ wá fídíò yẹn ni ẹ̀yin tó jẹ́ wípé ìyá yín ó ń fi ìwé ó fi ṣẹ́rí wọ́n á rí wípé ọ̀pọ̀lọpọ̀ ọdún yín kọ́ ló kàwé ẹlòmíì kàwé but kò ní àròjinlẹ̀ lórí ìwé tó kà as in èmi bọ̀ jẹ́ n fi fídíò yẹn hàn fídíò yẹn dà bọ̀ lọ fi fídíò yẹn hàn interim tí wọ́n fẹ́ ṣe fún ẹjẹ́ ń bọ̀ jẹ́ gbé copyright kó jàre mọ́ bọ̀. èmi á sọ kí nìkan fún ilé mi wípé wọ́n plan interim fún Tinubu ìyá onítìrí náà dẹ̀ tún plan interim títẹ̀yìn Òmìnira ẹ máa gbọ́ ohun táwọn ti APC sọ o torí tẹ́ bá lọ jáde tẹ́ bá tọ́ lọ ń gbẹ́nu tòkè mọ́sàlẹ̀ wípé Yorùbá nation àwa tí a dúró nínú Yorùbá nation tí a wà lẹ́yìn bàbá Bánjí Akíntóyè the emeritus Professor Banji Akintoye bàbá wa Chief Doctor Adéyẹmọ Ògbó tẹ́ bá sọ pé àwọn náà ní lọ́wọ́ èpèlè ẹgbà òun lẹ́gbà ẹgbọ́ kìíní ẹgbọ́ fast forward 10 seconds button play video ó yẹ kẹlẹ̀ lórí tẹ̀yìn rò ẹgbọ́. Music 40, 50, 60, 60, 70, 80, 85. To arrest anybody because of the power Music volume 90. that is invested on me as a member of the Presidential Council of the APC, calling on interim governments. Fún ẹ̀yin tẹ́ ẹ̀ bá gbé èbó ohun tó ń try láti sọ ń bẹ̀ yẹn tó ń gbìyànjú láti sọ ń bẹ̀ yẹn ni wípé ẹnikẹ́ni tó bá dìde láti fẹ́ gbé ogun interim kí DSS pẹ̀lú ọwọ́ agbára tó wà nínú àwọn wípé àwọn jẹ́ lára àwọn tí wọ́n jẹ́ presidential candidate kínní
ìyẹn fún Bọ́lá Ahmed Tinubu kí wọ́n gbé anybody tó bá jáde fún interim ojú yín ò rí ẹ má gbọ́ ẹ gbọ́. Done. You are a skit maker. You are a pastor, and you stand on the pulpit to call on division, to call on war, to call on killing, to call on violence, calling on interim governments. Whosoever has made a video, yes, should be arrested. Okay. Immediately. Thanks. And also be investigated. We want to know who are behind this interim government. We're calling on the police and everyone to watch. 244 message +218 91 86 music volume 890. At this time, I remain Prophet Government Code. Thank you. Mo rò bí ẹ ti gbọ́ ó lè dàbí eré o kí ẹ máa ní ẹ ṣèbí ti Nàìjíríà ní igi nìkan is not eré kì í ṣe jókì bóun ike má gbọ́ tó bá kókó ṣàyìn ibi táwọn ogun jókòó sí rè tá a máa wò yín à ń gbọ́ fìnífìní wọ́n ti ní kẹtù jáde àbí ẹ̀yẹn jáde ẹ jẹ́ kó ṣàyìn tó máa bí ìdá kan wá ṣàyìn tán kí a máa pariwo Ìgbòho àwọn mídíà yín ìsọnù kó máa pa bàbá Bánjí Akíntóyè ẹ̀yin tẹ́ ẹ̀ mú yìí tó kàn yìí I don't know the reason tẹ̀lé pèrè ayé ní ọ̀mọ̀wé ọ̀nkàwé èdè ronú ẹnìkan dẹ̀ jókòó síbì kan ó bo ojú ẹ̀ rójú ẹ̀ rí á jókòó sínú òkùnkùn á ṣe fídíò fún yín á sọ̀rọ̀ mo kí gbogbo wa nínú òmìnira 2022 ẹ káàsán ẹ káàárọ̀ according to the times then wọ́n lo ọ̀rọ̀ àdídùn àti ẹ̀sìn wọ́n fi brainwash yín but still yet ẹ wà updated yes ẹ ti update ara yín ẹ mọ̀ ní ẹ pera yín jọ kẹ́ update ara yín as in wise up no one hate Mama Onitiri but the plans the step that she take in this movement is very very wrong because wọ́n bà nǹkan jẹ́ gidi gan kí ìyá Onítìrí kó tó dé ṣé bí movement ṣe fi tẹ́lẹ̀ rè ẹ̀yin tẹ́ ń sáré gbọ̀n tẹ̀lé wọn lẹ́yìn ṣe ti gba nǹkan tí ìyá Onítìrí ń tọ̀ yín fún ṣe ti gbà á ta ló ń dín yín lọ́wọ́ báwo ni Ìgbòho ṣe ń dín yín lọ́wọ́ báwo ni Akíntóyè ṣe ń dín yín lọ́wọ́ why can't you think of yourself why can't you think of yourself wọ́n mọ̀ wípé bó pẹ́ bóyá ayé yín o that is my own belief mo ti ní pé program mi ò ní pẹ́ lóru yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ èmi náà ni Táíwò Thomas òun lèmi jẹ́ tí a bá fẹ́ kàn sí mi +234 806269 8014 +234 806269 8014 à ń requirement fún support àbí à ń enquiry àbí à ń ṣe gbogbo ẹ̀ àwọn kan ń bú wa à ń rí comment yín o but èmi fẹ́ jẹ́ kí ẹ mọ̀ kíní kan pé ohun téèyàn bá ní èyàn ó ṣàbèrè ẹ ṣọ́ra yín o ìyìn wá sórí péjì yín o mi ìwọ rí péjì yín o tẹ́ bá mi lórí àwọn péjì tí wọ́n fi fídíòs mi síbẹ̀ àwọn alálùbáríkà ẹ̀dá nìyẹn o ẹ ṣọ́ra yín o ẹ̀yin ò lè ṣe o èyí tẹ̀dẹ̀ ṣe náà ìrègùn lẹ́bi tí ń di o ẹjọ́ o ẹ ṣe yàrá ẹ̀yin tẹ̀mí God bless you like and follow ẹ bá like kẹ bá follow page wa ẹ̀yin tí interim owó tí mo ní ni mo yá yín yẹn o bóbi yín kẹ gbọ́ ọ bó dẹ̀ wí ẹ má gbọ́ ọ àwọn ẹ̀yin ajá tẹ̀ ń gbó lórí tó lóye ẹ gbókú ni o ẹ gbókú ni o mo mọ̀ pé tẹ́ bá tún rí tó lóye ṣe mọ́ ẹ ní rí program kan gbélẹ̀ mọ́ o ẹ ní làákàyè tẹ́ fi ronú mọ́ o ẹ máa ṣe lọ àwa fún yín láyé ẹ o ṣùgbọ́n fún wọn gbà díẹ̀ ni àbẹ́là nìyí ẹ ní pẹ́ jó tán èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín àbẹ́là òun ní ẹ ní pẹ́ jó tán ẹ máa jó lọ ìjókùjó lẹ́jọ́ ẹ máa jó lọ ẹ fi wọn ṣé ní gbogbo ẹni tẹ́ bá kàn ń bu wọn ẹ fi wọn lẹ̀ wèrè wọn ló ń dà wọn láàmú wèrè wọn lọ ẹ ṣe mọ̀ pé ìkan lára wọn ti ní àbísínwín ẹlẹ́ẹ̀kejì yẹn ó ní tiẹ̀ òun náà ní tòun náà ẹ fi wọn lẹ̀ ẹ jẹ́ wọn máa wíwí kúwì lọ tí ó ti yé yín tọ́wọ́n bá rí ti Ìgbòho ṣe mọ́ wọn ò lè rí kan ṣe mọ́ wọ́n nílò attention Ìgbòho ní ohun tó ń ṣe wọ́n nù
ó tún wù wọ́n láti bá máa yẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí ohun tó ń ta wọ́n ni wípé Adéyẹmọ kò ní bàjẹ́ fún ẹ. Ìgbòho wá fi oníkálukú ó fi wọ́n sí mute kò sọ̀rọ̀ kò fọhùn kò fún wọn lésì ìwọ̀n ń ta wọn ń ká wọn lára wọn ń gbé part 1 part 2 part 3 part 4 jáde kẹ́sẹ́ jù bẹ́ẹ̀ lọ iṣẹ́ rí àfìfìlà pa ẹrin ọjọ́ kan ló ní ìmọ̀ ìyìn tẹ́ máa nímọ̀ lẹ́tí nílò lórí péjì yín mọ̀ yẹn ẹ jẹ́ káwọn tí APC kan máa sábẹ́ comment box yín kan máa comment kan máa yìn ẹ wò bí i most of àwọn tó ń wò nínú wọn dùn sí wèrè tẹ́ ń ṣe lórí mídíà ni inú wọn ò dùn sí bọ́ wọ́n kàn ní pé ajá máa wò ẹ́ orí ẹ̀ ti bú láti lẹ̀ tẹ́lẹ̀ ẹ rí ni àdágbé àdáfà kò sí olùrànlọ́wọ́ ẹni tó bá ti ní alábàárò tí ò ní olùmọ̀ràn tí ò ní kíní ẹwọ́ bí a kò ní máa dáwèrè ṣe nígbà tó sọ ọmọ ní surroundings tí ò sẹ́nìkan tí ó máa gbà wọ́n mọ̀ràn pé báyìí ni ẹ ṣe ṣe báyìí ni ẹ ṣe ṣe ẹ pé orí fóònù nìkan ni orí ẹ̀ yóò máa sinmi lẹ́ẹ̀kankan ẹ wá ń sọ wípé bí abẹ́kẹ́ni ẹ fi wọ́n lẹ̀ jẹ́ wọ́n máa ya wèrè lọ